ìpà ń para ẹ̀ ó lóun pajá láìmọ̀ para ẹ̀ ló ń pa. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé àwọn ìwà kan máa ń wà, àwọn ogun àfọwọ́fà kan máa ń wà tá a máa fúnra wa ń fà fúnra wa fún nǹkan tó wù wá ká le ká má ba ká bá báyìí ká má rí mú ká tún fẹ́ rí mú kó má tún wúlò fún wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwa ara wa à ń fi ọwọ́ ara wa ń fà ṣá? Ẹ jẹ́ kí n wá ṣe bí àpẹẹrẹ náà ni pé ìwọ tó ń kó lẹ̀kẹ̀ sọ́rùn nítorí pé oyè ń ẹ̀ jẹ ó ṣe máa di ẹlẹ́dàá ẹ mú kó máa ní orí mi ò ẹlẹ́dàá mi ò gbé mi náà dépò oyè gbé mi náà dépò ọlá nǹkan tèmi náà máa fi déwájú ọba aládé tó máa sọ pé mo tọ́ lóyè ọlọ́run ṣe fún mi bó jẹ́ owó ni bó jẹ́ àsìkí ni bó jẹ́ ẹ̀mí gígùn ni bó jẹ́ ìwà gbogbo nǹkan tó ọba aládé ọba ìlú máa fi sọ pé èmi náà tọ́ sóyè wọ́n bá ẹlẹ́dàá ẹ sọ ìyẹn dáa ju kó máa ti kó lẹ̀kẹ̀ sọ́rùn tí ẹlẹ́dàá ẹ sì rọ̀ mọ́yè ṣùgbọ́n nígbà tí wọ́n fúnra ẹ ti dára ẹ lóyè báwo la ṣe fẹ́ ṣe é sí. irọ́ ikú là ń pa má dà ẹlẹ́gbọ̀jọ ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba títí ayé àìnípẹ̀kun Ọlọ́run Allah ni gbogbo àwọn mùsùlùmí ń pè Jah Jehovah ni gbogbo àwọn kìrìsìtẹ́nì ń pè Olódù tó mọ àrè ni gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń pè ẹnìkan náà lọ́ba tí a sì ń pè. Mo wá fi léyìí kí gbogbo wa pé a kú ìpalẹ̀mọ́ ọdún iléyá ọdún tá a mọ̀ pé lọ́dọọdún ló máa ń wáyé bóyá ká tiẹ̀ kúkú lo ọ̀rọ̀ Yorùbá tí Yorùbá máa ń sọ pé àkànnàmàgbò kì í pa ọdún jẹ ọdún iléyá jẹ́ ìkan pàtàkì nínú ọdún tí kì í pa ọdún jẹ tí a kì í pàjọ lọ́dún 2025 yìí a ò sì ní fi lè ṣe àṣemọ bí yẹn ṣe máa rí nìyẹn ní àlá Ọlọ́run ọba Allah. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ohun tí mo tún fẹ́ mú wá fún wa lónìí lórí ọ̀rọ̀ mùsùlùmí ni mo ti fẹ́ mú wá ṣùgbọ́n lórí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni màá sọ sí. Nígbà míì ìpà máa para ẹ̀ láì mọ̀ pé òun pajá ìpà ń para ẹ̀ ó lóun pajá láì mọ̀ para ẹ̀ ló ń pa. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé àwọn ìwà kan máa ń wà àwọn ogun àfọwọ́fà kan máa ń wà tá a máa fúnra wa ń fà fúnra wa fún nǹkan tó wù wá ká le ká má ba ká bá báyìí ká má rí mú ká tún fẹ́ rí mú kó má tún wúlò fún wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwa ara wa à ń fi ọwọ́ ara wa ń fà ṣá? Ẹ jẹ́ kí n wá ṣe bí àpẹẹrẹ náà ni pé gbogbo mùsùlùmí àbí kí n sọ pé tó pọ̀ jù nínú mùsùlùmí ti ní òpó márùn-ún ẹ̀sìn mùsùlùmí Ọlọ́run fi Mẹ́kà Mẹ̀dínà ṣe ìkarùn pátápátá pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ parí gbogbo òpó márùn-ún tí mùsùlùmí ní ló máa wá lọ parí ẹ̀ sí Mẹ́kà Mẹ̀dínà. Ṣẹ́rí pé Ọlọ́run ò fi lẹ́ni kankan lára wọn ò gbé sí kínní wọn ò gbé sí kejì wọn ò gbé sí kẹta wọn ò gbé sí kẹrin pé kó lè mú ìrọ̀rùn wá kéèyàn lọ gun àràfà nígbà tó bá rọ̀ lọ́rùn. Kí ló wá dé tí tó pọ̀ jù nínú wa máa wá ń gbàdúrà pé èmi náà fẹ́ di àájì mo fẹ́ dàlájì mo fẹ́ di àlájà tó wá jẹ́ pé ibi tí à ń gbà ni ò jẹ́ kí àdúrà yẹn kó gbà. Ẹ máa wò pé kí làwọ̀ ló tún gbé wá lónìí kí làwọ̀ ló tún sọ. Ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ ẹni tí ò jẹ́ orúkọ kan tí wọ́n wá fi orúkọ yẹn ń pè ṣé ẹ rò pé ó tọ̀nà? Bí àpẹẹrẹ ìgbà tí bàbá mi ò sọ mí ní Ìdòwú tí wọ́n sì bí mi lé ìbejì ǹjẹ́ tó bá wá ń pe Ìdòwú ládùúgbò wa àbí níbi tí bá ti kọjá ǹjẹ́ mo lè dáhùn bí? Mi ò lè dáhùn. Nígbà tí wọ́n bí mi tí wọn ò sọ mí ní Ayédùngbé mi ò padà lọ ọ̀run ìgbà tán bí mi náà ni mo ti dúró wọn ò sọ mí láyédùngbé mo wá kọjá wọn wá ní Ayédùngbé ǹjẹ́ mo lè bójú ẹ̀yìn? Mi ò lè bójú ẹ̀yìn torí pé orúkọ mi ò jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí tí Ọlọ́run Olódùmarè bá ń pín oore. Ọba Èdùmàrè ilé tí gbáròyé ni
ìgbà tó bá fẹ́ ṣe nǹkan ló máa ṣe. ò bá gbàdúrà ẹ jù bẹ́ẹ̀ lọ, àdúrà máa gbà, ṣùgbọ́n ìgbà tọ́lọ́run bá fẹ́ ṣe wọ́n fẹ́ kó wáyé òun ló máa wáyé. nígbà tí ọlọ́run bá ti wá wò pé àwọn tí wọ́n tẹ̀ ń kírun yìí, jẹ́ kí n wo bíi mélòó nínú wọn kí n ṣoore Mẹ́kà Mẹ̀dínà fún wọn. tí áńgẹ́lì tó wá ń gbé nǹkan yẹn wá tó wá débẹ̀ tó wá ń pe aláàjì aláàjà, ṣe àkọ́kọ́ ti mọ̀ pé ó túmọ̀ sí pé àwọn yẹn ti lọ sí Mẹ́kà, wọ́n ti dé ájì, wọ́n ti di aláàjà, kò kọ́kọ́ ní kàn wọ́n ná. mo fẹ́ kẹ́ ẹ fi òye àgbà, tèmi bá fi tọmọdé sọ, ẹ bá mi fi ti àgbà gbọ́ ọ̀rọ̀ mi nípa ká máa jẹ́ orúkọ tí ò tọ́ sí wa tí kìí ṣe tiwa. now nígbà tí wọ́n bá gbé wá, wọ́n á ní àwọn ilé ti di aláàjì, àwọn ilé ti di aláàjà, kò nídìí ká gbé fún wọn mọ́. yàrá àsìkẹrẹ àwa yẹn gangan la nídìí ẹ̀. kí ni ìwà àkọ́tán ọ̀rọ̀ mi, kílé tó ń jẹ́ orúkọ tí ò tíì tó jẹ́. ìwọ tó ń kó lẹ̀kẹ̀ sọ́rùn nítorí pé oyè ń ẹ̀ jẹ, ó ṣe máa di ẹlẹ́dàá ẹ mú, kó máa ní orí mi ò, ẹlẹ́dàá mi ò, gbé mi náà dépò oyè, gbé mi náà dépò ọlá. nǹkan tèmi náà máa fi déwájú ọba aládé tó máa sọ pé mo tọ́ lóyè, ọlọ́run ṣe fún mi, bó jẹ́ owó ni, bó jẹ́ àsìkí ni, bó jẹ́ ẹ̀mí gígùn ni, bó jẹ́ ìwà, gbogbo nǹkan tó ọba aládé ọba ìlú máa fi sọ pé èmi náà tọ́ sóyè, wọ́n bá ẹlẹ́dàá ẹ sọ. ìyẹn dáa ju kó máa ti kó lẹ̀kẹ̀ sọ́rùn tí ẹlẹ́dàá ẹ sì rọ̀ mọ́yè. ṣùgbọ́n nígbà tí wọ́n fúnra ẹ ti dára ẹ lóyè, báwo la ṣe fẹ́ ṣe mùsùlùmí tí Mẹ́kà wùn ẹ lọ, tó wọ́n ti ń pẹ̀ lálàájì, wọ́n ti ń pẹ̀ lálàájà, ṣọ́lọ́run dẹ̀ lè rántí ẹ̀ pé o gbọ́dọ̀ lọ. ẹ̀yin jẹ́ ká máa ṣe àṣìṣe tí ò nítumọ̀. àwọn àṣìṣe kéékèèké ó pọ̀ jù nínú nǹkan tí àwa èèyàn máa ń ṣe. tá bá máa kó gbogbo ẹ̀ pọ̀, a ní iṣẹ́ ayé ni. ó ṣeé ṣe kán tiẹ̀ wá rẹ́ni fẹ́ràn ẹ lọ, àbí kí wọ́n fúnra ẹ pàápàá kó wá kó owó lẹ̀ láti lọ fúnra ẹ, kán bẹ̀ sí dìnnà ẹ̀. gbogbo ètò tó yẹ kán tò kó padà bọ́ sí pàtàkì. nítorí ìdí èyí, orúkọ tí a máa jẹ́, ẹ jẹ́ ká jẹ́ orúkọ tó tọ́ sí wa. ìwọ tó ò tí ì joyè, tó ń kó lẹ̀kẹ̀ oyè sọ́rùn, lọ yí padà kó lè bá a dé boyè tó fẹ́ dé. ìwọ tó ò tí ì di aláàjì tó ń pẹ̀ lálàájì, ó ti dájú pé o ti lọ Mẹ́kà ẹnu nìyẹn o. ìwọ tó ò tí ì di aláàjà tó ń pẹ̀ lálàájà, ó dájú pé o ti lọ Mẹ́kà ẹnu nìyẹn o. èmi sọ ilé yìí kí a fi lè ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá tí à ń ṣe lọ́wọ́, àbí ká ní tó ń bọ̀ lọ́nà, àbí tá à ń ṣe lọ́wọ́. a ò ní fi ilé yìí ṣe àṣemọ ní ọlá ọlọ́run ọba àlá. ẹ jẹ́ kí a máa wo orúkọ ó ṣe kókó nínú ayé wa, orúkọ ó ṣe pàtàkì nínú ayé wa. ọlọ́run lódùmarè á wà pẹ̀lú gbogbo wa. ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo ìkànnì Yorùbá Ṣemba TV, ìkànnì Yorùbá Ṣemba TV. oríṣiríṣi ètò, oríṣiríṣi sinimá lẹ máa bá pàdé lórí ìkànnì Yorùbá Ṣemba TV. gbogbo nǹkan tó máa nítumọ̀ tẹ máa fi dátà yín máa wò, tínú yín máa dùn sí, lẹ máa bá pàdé bẹ́ẹ̀. ìkànnì Yorùbá Ṣemba TV, ẹ máa bá wa wò dáadáa. Olódùmarè kò wá ní fi owó tẹ máa fi máa ra dátà wọ̀nyí, lágbára Ọlọ́run ọba Èdùmàrè. orúkọ tèmi ò yí padà, Ọlọ́runfẹ́mi Balógun, àkànbí awọ̀ ló má tẹ́lẹ̀ mi jẹ́. èmi làkànbí oníyàwó mi bí akéré lójú finú ṣọgbọ́n. èmi kan náà ni aṣòro fìjà lọ, gẹ́gẹ́ bí mo yẹn ń sọ, aṣòro fìjà lọ tiwa, orúkọ Ọlọ́run là ń jẹ́ o. kì í ṣe tó oògùn, kì í ṣe tó owó, kì í ṣe tagbára o. aṣòro fìjà lọ ni Ọlọ́run ọba. béèyàn bá lòun ó fìjà lọ wá, ó fìjà lọ Ọlọ́run nìyẹn. gbogbo ọdẹ tó bá ń retí àti sùn akàn yóò pẹ́ létí omi ni. bí yẹn ṣe máa jẹ́ nìyẹn, kò ní ṣe kò ní yẹ̀ bẹ́ẹ̀. gbogbo nǹkan láyé tọ́lọ́hun. irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Ṣemba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Ṣemba TV. Thank you for watching.